Yoruba actress Kemity took to her Instagram page to share a heartfelt message after watching a devastating video featuring actor Adewunmi. Expressing her emotions with multiple crying emojis, she wrote, "God, I saw this yesterday, and I was crying like God. I don't even know what to type. I have done what I can do." Kemity mentioned that the last time she saw Adewunmi on a film set was 6 years ago. She reached out to her fans and followers, pleading for their help to support Daddy Soebe. She provided bank account details for donations, account number 0199131544, GTB, Guarantee Trust Bank. For further inquiries, interested individuals can contact Gabriel Ademola Amusan at 070549000751 via call or WhatsApp. Kemity earnestly requested assistance and emphasized that blaming others should be avoided. She humbly pleaded, using the name of God. Lastly, Kemity expressed that acting is pursued out of passion rather than solely for financial gain. Sorry. Ṣé bàbá wọn wọ trouser ni? Magbon. Mama wá trouser. Trouser bá wá ro kan dà súbúra. Mama wá ro bàbá ìgbà wo lẹ ti wà báyìí? Ya kan mú lọ báyìí. February. Ó ti ṣe mí ti pẹ́ o láti. Sá. Ó ti ṣe mí láti bí 2 years. Láti 2 years. Bẹ́ẹ̀ mo kàn máa ṣàìpẹ́sẹ̀ ń ro mí. Mo wá bẹ̀rẹ̀ sí káàkiri hospital. Mo lọ sí state. Mo ṣe comprehensive test. Kò sí nǹkan tí mi ṣe. Wọ́n rí anything. See wọ́n kọ́. But I just want you guys to know wípé iṣẹ́ tíátà ò ní retirement. Kò ní retirement o. A lè wà ní location fún ọ̀sẹ̀ kan kẹ́lòmíì gba 40k. A dẹ̀ lè wà ní location fún ọ̀sẹ̀ kan kẹ́lòmíì gba 100k. A lè wà ní location fún ọ̀sẹ̀ kan kẹ́lòmíì gba 150k. Nínú 150k yẹn ló ti máa jẹun, ó máa rí epo sí mọ́tò, á bọ́ family, á sanwó ilé. Ẹni tí ò bá tún láṣọ kò kí ń ṣe tíátà. Inú ẹ̀ láti máa ra costumes. Ẹ má blame wa, ẹ jọ̀ọ́. Nǹkan tí ẹnikálùkù tó ń fara gbà láyé ara ẹnikálùkù ló mọ̀. Tó o bá ṣe o lè jẹ. Ẹni tó bá fẹ́ ràn yín lọ́wọ́ jẹ́ kó ràn yín lọ́wọ́. Ẹ má lérò wípé millions là ń pa. Ẹ̀yin gan ẹ wà lára àwọn tó ń ràn wá lọ́wọ́. Fáǹsì mi ló ń bọ́ ẹlòmíì. Irú èmi báyìí mo ní fáǹsì tó máa ń fún mi lówó oúnjẹ. Tẹ́ bá fẹ́ ràn yín lọ́wọ́ ẹ jọ̀ọ́ ẹ ràn wọ́n lọ́wọ́. Èmi fún alára mi mo mọ̀ nǹkan tí mò ń go through. Last month gbogbo owó mi ni wọ́n yọ kó lákàntì mi wá tọrọ owó lọ́wọ́ yìí. Ẹ kàn rí pé mò ń wọṣẹ́, kàn rí pé mò ń àtì náà ni. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ má blame wájú. Ẹlòmíì tẹ́rí tó make up tó ṣe. Ó kàn ń ṣe